Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi o. A kú dédé àsìkò yìí, a kú ojúmọ́júmọ́, ẹ kú ọ̀sán, ẹ kú alẹ́. Ẹ kú gbogbo ibikíbi tẹ́ ti ń gbọ́ wa pẹ̀lú time tẹ wà lọ́hùn. Bẹ́ẹ̀ ni o, kì í ṣe kékeré. Wọ́n ní Ashley ó yìí ń sá kolobá káàkiri. Wọ́n ló tún wá káwọn èèyàn wá máwọn ọ̀rẹ́ ẹ̀. Wọ́n ní kábíyèsí le bí ẹni le ajá. Wọ́n ní bó ṣe délé báyìí nílé wọn ní Láfógidi house torí bẹ́ẹ̀ ló yìí wà. Kò níbi pé níbo ló fẹ́ sálọ. Kò síbi tó máa lò sí. Ṣé ilé kábíyèsí ó ti sọ wípé life òun ni ilé kábíyèsí tóun ò bá fẹ́ kábíyèsí pé òun fẹ́ kú. Wọ́n ní ó fẹ́ kú. Wọ́n ní wá sọ fáwọn èèyàn ẹ̀ lọ́hùn pé ikú yájẹ̀sín lọ pé òun máa kúkú kú tí kábíyèsí bá ti kọ̀ òun tó lóun ò fẹ́ òun, pé òun rò pé nǹkan eré ni. Bí ìgbà tí ọ̀rẹ́ ẹ̀, ìyẹn ọ̀rẹ́ ẹ̀ Mariam, wọ́n nígbà tó gbọ́ pé Ashley, information ti bá Ashley pé ó lóun fẹ́ para òun. Wọ́n ní gbogbo àwọn ọ̀rẹ́ Ashley o. Wọ́n ní bọ́n ṣe kúnlé wọn bìbà nìyẹn. Wọ́n ní wọ́n gbọ́ pé ó fẹ́ para ẹ̀. Ṣé ìyẹn wá ní after kábíyèsí tó bá rẹ̀ nífẹ̀ẹ́, ṣé wàá lè rí ọkùnrin míì fẹ́? Pápátá wàá dẹ̀ padà sílé ọkọ ẹ̀. Ọkọ ẹ̀ ò ṣàkọ̀ ẹ̀, ìwọ ló kọ̀. Torí ilé kábíyèsí dandan, ilé kábíyèsí. Pé tí ò bá sí kábíyèsí, wò wá dẹ̀ fọkọ mi. Àbí wàá dẹ̀ padà síbi tó ti ń bọ̀. Wọ́n ní tí wájú ò bá ṣe é lọ, ẹ̀yìn á ṣe padà. Wọ́n ní ìtumọ̀ yẹn. Àwọn ọ̀rẹ́ ẹ̀ ló sọ bẹ́ẹ̀ fún un. Ó lóun fẹ́ kú nítorí pé kábíyèsí kọ òun. Ó fi tìtorí Naomi ó fi kọ òun. Òun ò ní gbà. N kò jẹ́ pé Naomi ni ẹni tí ọkàn ẹ̀ yàn. Ó nìkan ló ń pariwo pé àfi Naomi, àfi Naomi. Tóun bá kú kọ́ mọ̀ pé kábíyèsí àti Naomi ló pa òun. Báwo ló ṣe máa ní Naomi pa òun? Báwo ló ṣe máa ní kábíyèsí ló pa òun? Wọ́n ní nǹkan tó tiẹ̀ lọ sọ fún kábíyèsí nìyẹn pé tóun bá kú pé kábíyèsí àti Naomi. Kábíyèsí tó bá fẹ́ kú, ọwọ́ ara ẹ̀ ló máa fi pa rẹ̀. Wọ́n gan tiẹ̀ ti kọ́kọ́ pa ara ẹ̀ already. Nítorí pé kí ni ìtumọ̀? Má wulẹ̀ fi tẹ wọn lọ́mọ sí ẹnu o. Kò sí ọ̀rọ̀ Naomi nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. Ṣé bá jọ ń fà á ni? Kí ni ti Naomi? Ṣé Naomi ló ní kó lọ gbé ọmọ tí ò ń ṣe ọmọ tòun tó gbé wá sáàfin? Ó dáa. Ó dẹ̀ sọ pé kábíyèsí ló ní pé kábíyèsí ẹ̀yin lẹ lọ́mọ. Fine. Jẹ́ ká rí àrídájú pé òun lòun lọ́mọ. Jẹ́ ká lọ ṣe paternity. Ó ti lé lọ́dún tá a ṣe ń pariwo. Lọ ṣe kíní yìí. Mú evidence wá ká fi mọ̀ pé òun lòun lọ́mọ. Ká lè mọ̀ pé òótọ́ lòun sọ. Ashley yarí. Títí di ìsìn ṣó ti ṣe. Ó dáa jẹ́ ká tún lọ ṣe traditional rite. Oní ńlá. Èwo ni ti Naomi ń bẹ? Ṣé Naomi ló ní kó má ṣe? Àbí Naomi ló sọ fún ẹ pé dandan kó fi àṣírí yẹn pamọ́ fún kábíyèsí? Ó kàn fẹ́ gbẹ̀ṣẹ̀ ni. Gbogbo ẹ̀ṣẹ̀ tí gbogbo yín ń dá yẹn tẹ́ ẹ̀ sọ pé Naomi, tẹ́ ẹ̀ fi Naomi bojú irọ́ lẹ pa. Orí Naomi dẹ̀ máa mú gbogbo yín ni. Tógo bá ń jẹ́ ti Ọlọ́run lókè. Torí Naomi kọ́ ló kó bá yín. Wọ́n ní Naomi ni ò jẹ́ kó fọ́kọ ẹ̀. Naomi ni ò jẹ́ kó ṣe kíni. Ọkọ ẹ̀yin mélòó má tiẹ̀ máa sọ̀sọ́kùsọ. Ashley. Naomi ti ń fẹ́ ọkọ ẹ̀. Kí ìwọ tó wá sá wá sáàfin tó wá gbọ́kọ ọlọ́kọ. Kì í ṣe ọkọ ẹ̀, ọkọ Naomi ni. Àbí ìwọ ló lọ́kọ? Naomi ló ní nǹkan ẹ̀. Ẹ fi èrú lé ọmọ yẹn kúrò. Ọlọ́run dẹ̀ dá wọn padà sídìí ẹrù ẹ̀. Báwo ló ṣe wá jẹ́ ọkọ ẹ̀ tiẹ̀? Nígbà tó ní nǹkan dẹ̀ ti wá gba tiẹ̀. Èwo dẹ̀ tó wá gba nǹkan ẹ̀. Èwo dẹ̀ ni wàhálà tó wá kó rẹ̀ sí Ashley. Aláìní tìjú. Gbọ́kọ́. Padà sí ilé ọkọ ẹ̀. Can you imagine? Gbogbo ẹnu tẹ́ fi ń pe orí Naomi tẹ́ ń pe Naomi tẹ́ ń pe. Òun ló máa fìyà jẹ yín. Bẹ́ẹ̀ ṣe ń pe
orí Naomi lẹ́ ń pe àwọn ọmọ ẹ̀ àbà lẹ́ ń pe orí Naomi ń pa àwọn ọmọ ẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run. Ìyá yín máa ń bọ̀ ìyá yín ń bọ̀ wá ó ń dúró dè yín ó dẹ̀ ti dé kánkán. Wọ́n á sọ̀rọ̀ á ní nítorí Naomi ní kábíyèsí ṣe ń kọ òun nítorí Naomi ní kábíyèsí ṣe ń kọ àwọn. Èwo ni ti kábíyèsí èwo ni ti Naomi. Wọ́n ní kẹ́ ẹ ṣe nǹkan tó tọ́ àti tó yẹ tó wá pé o ti ṣe nǹkan tó tọ́ lóòótọ́ tó bá jẹ́ pé o fẹ́ fi èrú gbà bùkún ó rẹ̀ lè rí bùkún náà gbà torí pé ẹ̀ṣẹ̀ àmọ̀ọ́mọ̀dá o fẹ́ gba ìbùkún yẹn lójúkorojú wàhálà sí kábíyèsí ní ogun ranun mọ́ o nǹkan tóun sọ fún ẹ tó bá ti ṣe you are a gunner you are a gunner nínú ààfin. Ẹ yé kó orúkọ Naomi orí Naomi tẹ́ ń pè yẹn ó máa fìyà ó ń fìyà jẹ yín torí bẹ́ẹ̀ ṣe ń sá káàkiri yìí ìyà ni ẹ kàn ń dá ara yín láàmú ẹ kàn ń dààmú káàkiri ìyà ni. Ashley lọ jáwọ́ nú àpọ̀n tí ó yọ kó dá mi lákàánú just simple arithmetic tí kábíyèsí ni kò ṣe paternity ọmú kan fìyà ń jẹ ọmọ yẹn ọmọ ẹlẹ́jẹ̀ tútù ọmọ kékeré jòjòló tán ṣe é bí tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní da ọmọ yẹn ríboríbo tọ́mọ yẹn bá gbọ́njú bá bó ṣe fi òun ṣẹlẹ́yà tó fi òun ṣe rádaràda títí di up to tọ́mọ yẹn máa fi dàgbà tó bá ṣe paternity test báwo ló ṣe fẹ́ rí níṣojú ọmọ yẹn useless mother ló máa pè ẹ́ màmá mi ẹ ti ẹ ṣàdúró ilé táwa ni bàbá tó bí mi torí gbogbo ètò ń ṣe yìí kìí Ashley èmi ò rò pé ọmọ yìí lè bá irú ọmọ yìí lè mí ti kìíní tó bá dàgbà torí kábíyèsí bó ṣe wà yẹn ó lè gbé ọmọ ọlọ́mọ fún kábíyèsí because èèwọ̀ ni ó máa lẹ́yìn torí ẹ̀ bí kábíyèsí ṣe ń kọ̀ tó sọ pé láéláé bẹ́ẹ̀ ni kábíyèsí ṣe àfi tó bá ti rí evidence tó yanrantí má ṣe èrú má fèrú ṣe ó bá fèrú ṣe ńgbò bá yá lọ́jọ́ iwájú ó máa lẹ́yìn terrible one dẹ̀ ni ọmọ tí ò ń ṣe ẹ̀jẹ̀ kábíyèsí abomination. Ashley gbé ọmọ lọ fún ọlọ́mọ tó bá mọ̀ pé kábíyèsí kọ́ ló ní ó yìí ń dá báyìí o torí tí ọmọ yẹn bá gbọ́njú bá gbogbo rádaràda tó ń ṣe ó fẹ́ bà ayé ọmọ yẹn jẹ́ ayé ọmọ yẹn ló fẹ́ bàjẹ́ yẹn ó dẹ̀ máa fìyà jẹ ìtàn máa wà kò sí bó ṣe lè jẹ wọ́n yìí máa sọ ìtàn yẹn dé ibi tọ́mọ wà tọ́mọ bá ti dàgbà máa ní ṣe mọ̀ pé ìyá ẹ̀ polówó ẹ̀ ṣe mọ̀ pé àwọn èèyàn wọ́n ń pẹ́ máa tètè he èébú tán lè fi búyàn lọ́jọ́ iwájú kíákíá wọ́n ti deposit ó dúró dè ẹnu kúlà àfi kó wá lọ ṣe paternity test kí kábíyèsí gbà pé ẹ̀sọ́ ọmọ òun tó bá tún ṣe ọ̀nà èrú títí tí kábíyèsí tó gbà pé òun ni fọ́mọ òun ìyà tó máa jẹ Ashley á ju màálù tó gbẹ̀yìn ní dérì because tí abomination yẹn bá dé báyìí tó bá dé báyìí àwọn tí ṣáájú ó lọ bèrè lọ́wọ́ wọn àwọn tó ń gbé ọmọ bà fọ́ṣùn nígbà tí àsìkò dé tásìkò tó gbogbo wọn sá lebélebé wọn sá kolobá àtọmọ àti olórí o àti kábíyèsí gbogbo wọn gbà Ọlọ́run àfìgbà tó ń pa kábíyèsí àfìgbà tó ń pa kábíyèsí tó ń ṣẹlẹ̀ dáadáa tá tiẹ̀ ò rí nínú fíìmù ìtatúrí ní tarí ní físíkà lóríṣiríṣi nǹkan tó ń lọ bẹ́ẹ̀ kábíyèsí ò kàn lè déédéé gba ọmọ ọlọ́mọ ó kàn fi ọmọ yẹn ń tàràkà ìyẹn Adémákinwá ó fọmọ yẹn tàràkà káàwé bí ọmọ yẹn ṣe fáìn tó Ọlọ́run ló mọ ẹni tó fún lóyún ọ̀hún ọmọ yẹn fáìn ó sì ká Ashley gbé lọ ó gbé lọ fún bàbá ó wá ń fi ìrú gbà bọ̀ kúńbọ ni ó ti ṣí o ẹ̀yin èèyàn mi ò tó sẹ́lẹ̀ ń kẹjọ bá mi share kẹ́ bá mi like kẹ́ẹ̀dẹ̀ bá mi fi tó kù sí comment section
torí nǹkan tá a gbọ́ nìyẹn pé Ashley lòun fẹ́ pa rẹ̀, ó kàn ń darẹ̀ láàmú, ó fẹ́ pa rẹ̀. Ìwọ ló fẹ́ pa rẹ̀, ìwọ kò rẹ̀ fọwọ́ ara rẹ̀ pa rẹ̀. Lọ ṣe nǹkan tí kábíyèsí fẹ́. Just simple ABC. Ẹ ṣé gan-an ni èèyàn mi tẹ́ fi tẹ́tí sí wa. Ẹ bá mi share, ẹ bá mi like. Kẹ́ ẹ dẹ̀ má fi ìtókù sí comment section. Bye.